wá rí pé ilá ìṣe ń gàdí onírè àwọn tó wá ìṣe wípé mo gbé ọdún wa ọgbọ́n wa padà. ó ti àdá ọlọ́lọ́ gbé wa ó jẹ máa lọ ni. ìgúnnugún ní sáwọlé sírí àkàlàmàgbò ní sáwọlé sírí àrùn tí ṣe lé sírí òkèégún márùn tí ṣe lé sírí òkòòsà ẹsẹ mẹyẹ kẹgàlàǹgà ní pélé sí ẹkú lọ ìyá mọ̀mọ́dé máa ní sòròǹgà ẹ̀fágbò kété ẹ̀dẹ́kùn jà. láì tẹ̀lé ẹ̀sìn òbí láì ọjọ́ mẹ́ta. wẹ́rẹ́ báyìí ló kù tí ó lò láyé. sinimá tuntun Sànjẹ èèyàn buwọ́ àfàjà àlọ́ àṣejù bàbá ojú dúkù bàbá ìjà wà á jẹ tó ń gbani lọ́wọ́ mú gbàkàtà lọ́wọ́ akéjìká náà ògùn fún ni yá. ìṣòro lọkùnrin fi ń dúpẹ́. Ìdílé Ọ̀gbọ̀ngúlà use my right bad eyes for the sacrifice that Mongula asked me to do. No turning back. No turning back. wọ́n náà wà ó. sinimá tuntun Sànjẹ ayé ò ní fàìsàn bá wa jà kí ló dé ibo ni Sànjẹ ti wá ẹ wò sinimá yìí lóyin ládùn kọjá bẹ́ẹ̀ suspense inú ẹ gbóná jù ó yí bọ́bọ́ ó dìgbà tẹ́ bá wò lókè kẹ́ tó máa tó ń ṣẹlẹ̀ kọjá àfẹnuròyìn àti gbé jáde grab your copy now. ó yà ọ́ lẹ́nu pé ẹjí ò ríran tó o sì fọ̀rọ̀ lọ báwo ló ṣe máa ti ń bẹ lára rẹ àbí ẹ̀jẹ̀ ọyọ́ yẹn ni mo bá ríran ní lójú.